ẹ jẹ́ bá a parí òwe yìí kí a bàa lè pẹ́ nígbàlẹ̀. ká tẹ̀lé ìṣẹ̀ṣe. No! ká lè pẹ́ nígbàlẹ̀. la ṣe ń lọ ká owó la ṣe ń ṣàwó. lọ́wọ́n àgbà fi jáwé. kí a bàa lè pẹ́ nígbàlẹ̀ à ń tọ́jú egúngún bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ bá a parí òwe yìí ká bàa lè pẹ́ nígbàlẹ̀. La ṣe ń pẹ́ ń ta. kí a bàa lè pẹ́ nígbàlẹ̀. òun la ṣe ń múra fún egun. God have mercy upon us. òwe lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe la fi ń wá. ẹ bá wa parí òwe yìí kí a bàa lè pẹ́ nígbàlẹ̀ tàbí ká sọ pé kí a lè pẹ́ nígbàlẹ̀. ìparí ẹ̀ rèé kí a lè pẹ́ nígbàlẹ̀ ní abuké ṣe ní kí wọ́n gbẹ̀yìn tú ìfun òun. kí a lè pẹ́ nígbàlẹ̀ làbùké ṣe ní ká fi ẹ̀yìn ìyẹn láti ẹ̀yìn ẹ̀ pé kán fi tú ìfun. tèmi tí ń tòótọ́ òwe lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe la fi ń wá. Àlàní Nightingale ló ní ká máa ṣe kóríyá fáwọn èèyàn ká máa fáwọn èèyàn lẹ́bùn àwọn tó bá gba ẹ̀bùn nínú àwọn ìwé wa lásìkò yìí. ṣùgbọ́n pẹ̀lú gbogbo ìgbìyànjú ẹ̀yin náà ti rí ní táwọn èèyàn tí wọ́n ń sọ. tèmi tí ń tòótọ́ àṣà wa ò mà gbọ́dọ̀ parẹ́ a gbọ́dọ̀ máa túnbọ̀ tẹ̀síwájú. òwe lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe la fi ń wá. ẹ lọ sí orí Instagram Àlàní Nightingale, ẹ lọ sí YouTube Àlàní Nightingale, ẹ follow kẹ́ subscribe. ẹ lọ sí àwọn social media handle Àlàní Nightingale, ẹ follow kẹ́ subscribe ńbẹ̀. bákan náà bẹ́ẹ̀ bá wá ṣe yìí ẹ máa share ẹ̀ fáwọn ẹlòmíì kẹ́ sì comment sí comment section. tèmi tí ń tòótọ́ òwe lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe la fi ń wá. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi fún Bembeyeke comedy ẹ máa share ẹ̀ fáwọn ẹlòmíì lóní Bembeyeke.